ayẹyẹ ọdún orin nílùú Ìpòbẹ́ ti wáyé níbi tí ogunlọ́gọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣèré ti láǹfààní láti jẹ́ ìpè alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ olóyè Dínà Simon Adébáyọ̀ alága aláṣeyọrí nínú ìpàdé tí arábìnrin Elizabeth ìyẹn festival iye tó jẹ́ alákòóso ètò náà ìyẹn ọdún orin tí wọ́n fi àkórí eléyìí tí wọ́n fi sọrí ẹ̀ pé festival iye Marie ma music ọ̀nà mi àti orin mi. ẹ̀tọ́ ni kó yé wa wípé láti ọjọ́ kẹta sí ọjọ́ karùn-ún oṣù keje ọdún 2025 ni wọ́n pète ètò náà sí. pẹ̀lú gbálẹ̀-ngbàtà ṣíṣe ìmọ́tótó láti mẹ̀rí ìlú Ìpòbẹ́ wá sí gbàgede ààfin ìlú Ìpòbẹ́ kúrò níbẹ̀ lọ sí Carrefour Kíátà fi wá sí ìta ìyá ìgùn fi lọ ọ̀nà tó lọ sí Château láti bẹ̀ gba ẹ̀gbẹ́lẹ́sẹ̀ rédíò Olókìkí FM kọjá fi máa lọ sí gbàgede Hallelujah Hotel. àwọn ọ̀nà yìí ni wọ́n rìn kí wọ́n tó forí ètò ìmọ́tótó tí wọ́n ṣe kí wọ́n tó forí ẹ̀ tì. lálẹ́ ọjọ́ karùn-ún oṣù keje ni ohun gbogbo bẹ̀rẹ̀ tó sì búrẹ́kẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ ètò náà sí láti pe gbogbo àwọn olórin tí ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ àti tàwọn orílẹ̀-èdè Togo pẹ̀lú tìlú Kútọ́nù láti kópa nínú ètò tí wọ́n porúkọ ẹ̀ ní festival iye ọ̀nà mi àti orin mi. ẹlẹ́ẹ̀kẹjọ irú ẹ̀ ni wọ́n ṣe àgbékalẹ̀ ètò yìí èyí tí arábìnrin Elizabeth Apampa tó jẹ́ alákòóso wọn láti orílẹ̀-èdè Togo tí olórí ọ̀fẹ́ láti ṣíwájú ayẹyẹ ọdún orin náà. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tí wọ́n ti ń ṣe káàkiri ìlú Ìpòbẹ́ ni wọ́n yàn lórílẹ̀-èdè Benin láti ṣe àgbékalẹ̀ ayẹyẹ yìí. alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ olóyè Dínà Simon Adébáyọ̀ ló tẹ́wọ́ gba ètò náà níbi tí ogunlọ́gọ̀ gbogbo ọmọ ìlú ti láǹfààní láti fojú lóúnjẹ. àwọn eléré ìgbàlódé bíi orin fújì àwọn eléré hip hop eléré àpàlà eléré pòǹṣẹ́rẹ́ eléré agogo àtàwọn eléré míì tí wọ́n kun lédè Faransé pẹ̀lú àwọn lẹ́ẹ̀kan bíi Pelagie la Vibreuse àtàwọn ènìyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló láǹfààní láti kópa. ìta gbangba Hallelujah Hotel ló gba àlejò níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdíje ọlọ́kọ̀-ò-jọ̀kan ti wáyé níbi ayẹyẹ náà. lásìkò tó ń sọ̀rọ̀ alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ dúnú lórí àgbékalẹ̀ ètò náà bí ó ti wáyé àti bí àwọn olórin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n yàn nílùú Ìpòbẹ́ láti tó lọ bá wọn kópa ní ìlú Togo fún àṣeyọrí iṣẹ́ wọn tó tún kù láti ṣe ní òkèèrè. bákan náà olóyè Dínà Simon Adébáyọ̀ alága aláṣeyọrí sí ìlú Ìpòbẹ́ bàbá wa ọ̀túnba ìpínlẹ̀ Plateau lápapọ̀ olóyè ẹ̀ṣọ́ màtírẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí Egelu honorable conseiller olóyè Olúìdé Clotaire. bákan náà látúrí àtìlẹ́yìn lọ́wọ́ honorable Adégolú Adébáyọ̀ tó ṣe fún ìlú Ìpòbẹ́ àti alága aláṣeyọrí olóyè Dínà Simon Adébáyọ̀. lásìkò tó ń sọ̀rọ̀ mẹ́ ìlú Àjàwẹ̀rẹ̀ tí ó láǹfààní láti ṣe àtìlẹ́yìn tí ó pọ̀ fún alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ fáyẹyẹ ọdún orin ọ̀hún àwọn làrí bá sọ̀rọ̀ ẹgbẹ́ láyé tí wọ́n ṣe lẹ́nu ọ̀pá gbòǹgbòǹ iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. ìtàn yóò wà láàrin Ìpòbẹ́ pẹ̀lú wẹ́rẹ̀ ọ̀pọ̀ donc akí gbogbo ọmọ ìpínlẹ̀ Ìpòbẹ́ pẹ̀lú ìpínlẹ̀ Àjàwẹ̀rẹ̀ kákí mẹ́wàá Simon kákí gbogbo àwọn yóò ṣèrànlọ́wọ́ fún Ìpòbẹ́ iye irú ọjọ́ ìyẹn ọ̀fù wáyé donc àsìkò vacances lọ́wọ́ àríkálé ó kàn dandan fún kárántì àwọn yóò jẹ́ àwọn jeunes wa wọn tuntun àwọn artistes wa wọn donc àwa bí láṣálẹ́ yìí ká ti wá fún ìfẹ́ wa yóò wà láàrin Ìwẹ́rẹ̀ pẹ̀lú Ìpòbẹ́ ká fún wa fún fẹ́rẹ̀ fún hàn ká ti ń gbabi ká fún sọ kálí àwa náà ná kọ̀mí Àjàwẹ̀rẹ̀ àwa náà kò rèé àwa náà ń tẹ̀síwájú àmọ́ gbogbo ni yóò bá fẹ́ tẹ̀síwájú lé ayé ọgbọ́dọ̀ jẹ́ ni yóò mọ̀ràn wò nítorí àlàfo wa bí láṣálẹ́ yìí àwa náà ìwọ̀n yóò yẹ fáwọn náà kò lè ṣe lọ́dọ̀ tiwa náà torí àwa náà ní àwọn ọmọ ẹ̀rí ìyá àkùhọ̀ ó wá bí ká jò láti Ìwẹ́rẹ̀ donc àwa náà gbọ́dọ̀ ṣe ké àwa náà gbọ́dọ̀ gbé gbèsè wọn yóò yẹ ká gbé fún àwọn ìta náà wa wọn àwọn yẹn ń kọrin àwọn yẹn ń jó lọ́dọ̀ tiwa náà fún ká lè ràn wọ́n lọ́wọ́ lẹ́yìn football ìyá àmọ́ ṣe jù lọ́kàn mí Àjàwẹ̀rẹ̀ àríkálí ó kàn dandan káfùnkùn ẹ ṣeun. lásìkò tí ètò náà lọ sí parí alága aláṣeyọrí tí ń ṣe olóyè Dínà Simon Adébáyọ̀ wọn kò ṣàìsọ gbólóhùn tiwọn náà lórí ibi ayẹyẹ yìí èyí tí arábìnrin Elizabeth Apampa pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àti ìkúlọ́wọ́ gbogbo àwọn òṣèré láti ìlú Kútọ́nù àti orílẹ̀-èdè Togo pẹ̀lú àwọn ìlú òkèrè míì fi wá mọ́ ti ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ tí wọ́n ṣe ní ọjọ́ náà. iná wa dùn ayọ̀ wa kún fún ìjáde yọmọ Ìpòbẹ́ jáde lónìí fún ètò yọ ìgbé kalẹ̀ torí ọdún àwọn olórin òun là ń ṣe níbí lónìí. àrímọ́fọ̀lé ìhun yóò ṣe níbí lónìí wọn kò ṣerú ẹ̀ líbè náà wò àkọ́kọ́ ni ẹlẹ́kẹjọ ni yé wọ́n sì fẹ́ ṣe tí wọ́n ti ṣe ní Togo wọ́n ṣe ní Sierra Leone wọ́n ṣe nílùú wọn yòókù
ọdún ìkọjá Gabon ni wọ́n ṣe àmọ́ lọ́dún ni wọ́n lé àwọn ṣe ní Benin náà gbogbo ikọ̀ mi ní Benin náà wọ́n rí iṣẹ́ yẹn wà ń ṣe takuntakun fún àti gbé àṣà ìwà ga òun ló fà á ni wọ́n fò wá ó jẹ́ Ìkòbẹ́ ni wọ́n ṣe iná wa dùn ayọ̀ wa sì kú gan fún gbogbo àwọn olórin Ìkòbẹ́ à ń sọ fún wọn fọ̀lẹ́ gẹ́gẹ́ pa ṣe sọ akọgbọ̀gbé wọn òun ló fà á ní gbogbo ìwọ̀n wa bí lónìí àwọn méjì wọ́n sì fẹ́ yàn náà wọn kó fàdúrà tí wọ́n lẹ́yìn wọ́n bá lọ Tógò náà fún ọkọ̀ tó lọ jù wọ́n lọ ẹ̀kọ́ yìí wọ́n sì kọ́ wọn lónà wọn kó mú un ṣe Ọlọ́run àgbà fún wa. pẹ̀lú ìdùnnú ayọ̀ àti ijó náà ni gbogbo ọmọ ìlú Ìkòbẹ́ tó péjú pésẹ̀ sórí pápá ìṣeré ti Hallelujah Hotel ti láǹfààní láti dunnú lórí bí ohun gbogbo ti lọ lọ́jọ́ ọjọ́ yìí. ká súnmọ́ ìṣòlá lọ́tí ń jábẹ́ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV Abudu Ọláníjà ló gba àwòrán àti ohùn sílẹ̀. Ọ̀sọ́lọ́ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.